Ẹ kú dédé àsìkò yìí, Iroyin Gbankogbi ló ń dé sí ojú ẹ̀rọ ayélujára yín láti iléeṣẹ́ Ojutole Television. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Ọláwùnmí Jẹ́gẹ́dẹ́ Àtàndá lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn. Wàhálà dé o, wọ́n ní àǹjàná kan ní wọlé tọ̀ àwọn èèyàn lọ́gànjọ́ òru, lójú ẹsẹ̀ lẹ́ni tó bá fojú kàn yóò pòórá lójijì. Wòlíì tó fi ipá bá ọmọ àlè rẹ̀ sùn ó ti rí ẹ̀hàn he. Ìyanu ńlá kan rèé o, ọmọ yìí kò sọ̀rọ̀ rí láti ìgbà tí wọ́n ti bí, níbi tó ti ń bá àwọn akẹgbẹ́ rẹ̀ ṣeré ló ti fọhùn lójijì. Ní báyìí ẹ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú ìbẹ̀rùbojo làwọn èèyàn ìpínlẹ̀ Ògùn Èkó fi ń gbé ayé wọn báyìí. Kò sí ohun tó fa eléyìí ju abàmì ẹ̀dá kan tí wọ́n ń pè ní ó ń wọlé tọ̀ àwọn èèyàn lóru ọ̀gànjọ́ lọ, tó fi jẹ́ wípé ẹnìkan tí ó bá fi ojú kan àǹjọ̀nú yìí, òun àtúntọ̀hún yóò pòórá lójijì. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ní nǹkan bíi aago kan òru tàbí aago méjì ní kinní ọ̀hún táwọn àwọn kan ń pè ní àǹjọ̀nú máa ń kan ilẹ̀kùn. Ẹni tó bá sì fẹ́ wọlé tọ̀ tí wọ́n bá ti fi ojú kan ara wọn lójijì ló ń tọ̀hún àti ẹ̀ yóò parẹ́. Ilé-ẹjọ́ májísírèètì kan tó ń wà ní Adó Èkìtì ti sọ pé kí wòlíì kan tórúkọ rẹ̀ ń jẹ́ Adélẹ́yẹ Akíngbàṣọ́ lọ máa gbatẹ́gùn nínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà ní Adó Èkìtì fún bó ṣe fi ipá bá ọmọ ọdún 13 kan tó jẹ́ ọmọ àlè rẹ̀ lò pọ̀. Lásìkò tí ìgbẹ́jọ́ náà ń wáyé, adájọ́ ní gbogbo ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ fi hàn gbangba pé ọkùnrin náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, èyí tó wáyé lọ́jọ́ 25 oṣù keje ọdún yìí lágbègbè Àjọwà nílùú Adó Èkìtì. Tí wọ́n bá sọ wípé ìyanu Ọlọ́run tàbí mírẹ́kù, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ tó ju ìṣẹ̀lẹ̀ tó wáyé sí ọmọ ọdún 7 kan àtàwọn òbí rẹ̀ lọ. Ìyanu Ọlọ́run ni ó jàre, gẹ́gẹ́ bí a ṣe gbọ́, níbi tí ọmọdébìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ojú Olúwa Òkúpè ti ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ lásìkò tí òun àti àwọn ẹbí rẹ̀ lọ kí ọ̀rẹ́ wọn tí ó jẹ́ Doyin, ọ̀rẹ́ mọ̀lẹ́bí wọn tó jẹ́ Doyin. Lọ́mọ ọdún 2 ọ̀hún ti fọhùn lójijì níbi tí òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń ṣeré. Ìròyìn Gbankogbi àsìkò yóò jù báyìí lọ. Taofeek Afọlábí lolóòtú ìròyìn, èmi Princess Ọláwùnmí Jẹ́gẹ́dẹ́ lóníròyìn yín. Ẹ máa bá wa bọ̀ Ojutole Television, ẹ má yí kúrò níbẹ̀, ẹ sì máa gbádùn wa. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.